Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ògùn ti ní kò sí àyè fún àwọn olùfẹ̀hónúhàn Fearless in October láti máa lọ kiri ojú pópó. Ó ní wọn kò gbọdọ̀ kọjá àwọn ibùdó mẹ́ta kan ni o. Ilé-ẹjọ́ gíga ọ̀hún tó fìdí kalẹ̀ sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ti ní àwọn olùfẹ̀hónúhàn tó fẹ́ ṣe ìwọ́de lọ́la òde yìí kò gbọdọ̀ kọjá MKO Abiola Stadium ní ìlú Abẹ́òkúta, Gateway International Stadium tó wà ní Ṣàgámù, pápá ìṣeré Dípọ̀ Dínà ní Ìjẹ̀bú Òde àti Ansarudeen Comprehensive High School tó wà ní ìlú Ọ̀tà. Onídàájọ́ Tajudeen Òkúnṣọ̀kan ló pàṣẹ yìí látàrí ìbéèrè adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn nínú ìwé ìpẹ̀jọ́ pẹ̀lú nọ́mbà AB/667/2024 tó ní ṣe pẹ̀lú àwọn aṣáájú àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún, ìyẹn Afọlábí Adébóyè, Ìfẹ́mọ́sù Michael àti Lékan Ṣónẹ́yẹ pẹ̀lú àwọn míì. Bákan náà ni ilé-ẹjọ́ tún pa á láṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún láti so okùn ètò ààbò lé dọindọin kí ẹnikẹ́ni tó bá tàpá sí àṣẹ ilé-ẹjọ́ yìí rí ohun tí ojú ẹni tó bá ṣe irú ẹ̀ ń rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí àti ìròyìn míì lẹ́ ó jẹ́ láǹfààní tẹ́ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.